gbogbo ọmọ ọkọ nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ ọkọ mùsùlùmí ẹ̀yin mùsùlùmí gidi nílẹ̀ Yorùbá ẹ jẹ́ bá wa kìlọ̀ fún ọkùnrin tẹ́ ń wò mọ́fìtì wo ni wọ́n ń pe orúkọ ẹ̀ kó má da ilẹ̀ Yorùbá rú ẹ jẹ́ bá wa kìlọ̀ fún kó má da ilẹ̀ Yorùbá rú. mo wo fídíò ẹ̀ níbi tó ti sọ wípé ẹni ìlú kankan nílẹ̀ Yorùbá tí ọba wọn ò bá ti jẹ́ mùsùlùmí ó ní káwọn mùsùlùmí tó wà bẹ́ẹ̀ má gba irú ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọba wọn ó ní kàkà bẹ́ẹ̀ káwọn mùsùlùmí yẹn gbèrú láti ní ọba mùsùlùmí fún ara wọn. ó tún wá ń tẹ̀síwájú wípé Olúwo nìkan làwọn táwọn jẹ́ mùsùlùmí recognize gẹ́gẹ́ bí ojúlówó ọba nílẹ̀ Yorùbá ó ní Olúwo kì í ṣe ẹgbẹ́ ọba kankan nílẹ̀ Yorùbá ó ní kódà Olúwo kì í ṣe ẹgbẹ́ Ọ̀ọ̀ni of Ifẹ̀ ó ń tẹ̀síwájú níta ló ń jẹ́ Ọ̀ọ̀ni of Ifẹ̀ oníta ló ń jẹ́ Ọ̀ọ̀ni of Ifẹ̀. Now according to nǹkan tó máa wá sọ ẹ wá jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn tì ká wá sọ̀rọ̀ gidi báyìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi. Mùsùlùmí nìkan kọ́ ló ń gbé ilẹ̀ Yorùbá Ìwó nìkan kọ́ ló ń gbé ilẹ̀ Yorùbá tìlú mẹ́rin bá wá sọ wípé gbogbo ọba tó kù nílẹ̀ Yorùbá àwọn mùsùlùmí tó jọmọ ìlú ò gbọdọ̀ gbà gẹ́gẹ́ bí ọba ẹ jọ̀ọ́ irú Ògbómọ̀ṣọ́ yẹn tí ọba bẹ̀ jẹ́ Christian tàbí àwọn ìlú mi tọ́ba wọn jẹ́ Christian ṣé kì í ṣe wípé ó fẹ́ fi dá wàhálà sílẹ̀ nínú ìlú ni nígbà táwọn mùsùlùmí bá padà wá lọ yan ọba fúnra wọn tó pè ní ọba mùsùlùmí nílẹ̀ Yorùbá ṣé ló ẹ̀ṣẹ̀lẹ̀ rí láyé àwọn bàbá náà wa. àwa di pé àwọn ní àwọn ní òfin tàwọn tó gọ́fàn àwọn bí sàrí àṣẹ dé wẹ́rẹ́wẹ́rẹ́ sókè ọ̀yà lélẹ̀ tó padà dín nǹkan tó wọn ò ká ẹ̀yin náà ìwúrú ọ̀rọ̀ yẹn. ó tún wá ń tẹ̀síwájú pé Olúwo kì í ṣẹgbẹ́ Ọ̀ọ̀ni of Ifẹ̀ ẹ̀sà láàrin mi àti mi èrò orí adé fi hàn ṣùgbọ́n ọba Olúwo gan wà lára wọn tó ń dojú tẹ̀ sí mùsùlùmí ọba Olúwo wà lára wọn tó ń dojú tẹ̀ sí mùsùlùmí kódà ọba Olúwo kò yẹ ká pé ọba Olúwo ní ọba nílẹ̀ Yorùbá. máa fún yín ní point méjì àkọ́kọ́ gbogbo alárí fídíò kan tó lọ viral nígbà tó ọba Olúwo jẹyè tí kábíyèsí ń wé igbó live ẹni tó rìkọ́dù ẹ̀ kí ṣe pé ó háìdì nìkan o kábíyèsí mọ̀ wípé ó ń rìkọ́dù kábíyèsí dìdí ìjẹ́ kó rìkọ́dù kó dẹ̀ post ẹ̀ ó ń wé igbó live igbó tá a rí pé wàá rí pé igbó lélẹ̀ ẹjọ́ ní ìtàn Yorùbá àtàyè àwọn bàbá wa àtàyè sí ọba wo ló wá sí tó jẹrí tó ń wé igbó tó ń fi igbó tó ń fi yangàn pé amúgbó lòun ẹ dá mi lóhùn àyẹ kọ́ tàbùkù wa nílẹ̀ Yorùbá tàbùkù àṣà Yorùbá torí nílẹ̀ Yorùbá tèmi mọ̀ kódà gan tí ọmọ tí èèyàn máa mú gbó kò sẹ́ni tó máa ń jẹ́ kí àwọn ẹbí òun gangan mọ̀ káwọn sọ pé wọ́n fi yan gẹ̀dẹ̀ wọ́n post ẹ̀ social media ọba ìlú nínú ìwò ta ní àwọn èèyàn dáadáa sí tí wọ́n yẹ pé wọ́n ní àwọn ọmọ ńlá tó kàwé tó jáde nínú ilé tí mo ń gbé àfáà tí mo ń bá gbé ọmọ Ìwó ni òun gẹ́gẹ́ fídíò yẹn gan fọ́ pé ọba ilé ń dojú táwọn tó má bùkún yòókì sàbùkù Olúwo ní ká bùkún wọlé Yorùbá ni torí àwọn ọ̀rẹ́ mi tó gé ṣe Nigerians mi lè kó possible kí n fi ọba owó yẹn hàn pé this is one of our kings in Nigeria or in Yorùbá land àwọn ọlọ́pàá your king and he's doing like this on social media so àbùkún náà tẹ̀kọ́ Olúwo yẹn jẹ́ fúnlẹ̀ Yorùbá. ẹ̀kejì wá ní wípé ṣé nínú ẹ̀sìn mùsùlùmí Olúwo tí wọ́n sọ pé wà lára àwọn tó wà lára òpó Islam nílẹ̀ Yorùbá ṣó dáa kó máa wúwà yẹn ṣó tọ̀nà tó sọ súnà ṣó bá ojú mu ṣó pọ́n mùsùlùmí lé ṣó pọ́n ẹ̀sìn yẹn lé ṣẹ́rú Olúwo yẹn làwọn fẹ́ fi ṣe àwòkọ́ṣe rere ká má fojú àṣà Yorùbá wò ká má fojú ẹ̀sìn wò sáwòkọ́ṣe rere nìlú yẹn tó láti dọ́nu mo ti délé ayé mi èmi ò rí àáfà kankan kó wé igbó lórí social media rẹ̀ irú Olúwo yẹn wà lẹ́nìkan wá ní ojú Ọ̀ọ̀ni of Ifẹ̀ lọ Ọ̀ọ̀ni of Ifẹ̀ ta sọ pé ń bọ òrìṣà gan sọ́ọ̀ni of Ifẹ̀ wá ń wé igbó lórí social media àwọn ọba tẹ́ níwọ̀n ọmọ náà yẹn tí wọ́n ń wé igbó lórí social media so àbòsí ti pọ̀ jù lọ́gọ́rọ̀pọ̀ àwọn tán àwọn ń ṣẹ̀sìn yìí ẹ ń fi ìwà mímọ́ sílẹ̀ ẹ ń wà kàtìkàtì nǹkan tẹ́ gúdù sí ni pé kẹ́ sípò fáwọn èèyàn lórí social media kẹ́ ẹ dún kòkò máwọn èèyàn lórí social media kẹ́tẹ́ yẹn rò pé ó jẹ́ ọ̀nà pé èèyàn fi ń ṣe ẹ̀sìn nìyẹn ìwà ẹ gangan ló yẹ kó tọ́ka wẹ́ẹ̀sì tó ń sìn wọ́n ni mo máa ń tẹnu mọ́ àwọn chapters in the Bible bí ó sọ pé ẹ fi wáyé pẹ̀lú mi wá tó bá wà gidi ní àwùjọ ẹ ó ní láti sọ fún pẹ́ ìsìn báyìí ló ṣe kí nìkan tó béèrè pé are you a Christian or Muslim tó bá wà gidi ní society ẹ ìwà ẹ ló máa jẹ́ kí n mọ̀ wípé ẹ̀sìn ń ṣe nǹkan dáadáa tí wọ́n kọ nínú ẹ̀sìn ló ń ṣe yìí
wọ́n bá hùwà burúkú sí mi máa wò ní wò pé nǹkan burúkú tó kọ́nú ẹ̀sìn yẹn náà ló ń wù sí mi. That is it. So nígbà tẹ́ bá wọn sọ pé káwọn mùsùlùmí máa ní ọba mùsùlùmí tí wọ́n nílẹ̀ Yorùbá ẹjọ́ sí kìí ṣe pé àwọn pípì fẹ́ dá wàhálà sílẹ̀ ni ẹ má wà pé aláyé yìí mọ́fì yìí nígbà kan náà ló kọ́ àwọn àkànjọ tó ní àwọn fẹ́ ní Islamic nation nílẹ̀ Yorùbá, Islamic nation nílẹ̀ Yorùbá. Nígbà tó tún yá ló tún recently ló tún gbé flag kan jáde tó bẹ̀rẹ̀ sí yíde kiri àmì flag Palestine ó gbé jáde. Owó flag Palestine jáde ló ṣe ìrábálabàlá yẹn gbà yẹn. So kí ló tẹ̀ ń domi àlàáfíà àwùjọ wa nítorí ẹ̀sìn? Àwọn irú àwọn ìwé bọ̀bọ̀ mufti ta ló tiẹ̀ mọ́ gan. Ó mú àwọn ọmọ ńlá tọ́lọ̀ fúnlẹ̀ Yorùbá ni. Àwọn ọmọ ológo tọ́lọ̀ fúnlẹ̀ Yorùbá tí wọ́n ìjókòó sí Nàìjíríà táyìn lọ́wọ́ tẹ̀ ń kó pátápátá tẹ̀ ń ṣe yìí ọmọ àwọn oníwò pé ìjọ làwọn ẹran yìí délẹ̀ Yorùbá. So ẹ má dẹ̀lẹ̀ Yorùbá rú fún àwọn ọmọ gidi nílẹ̀ Yorùbá. Àwọn mùsùlùmí kan wà tó pé wọ́n ṣe pátápátá tẹ̀ ń ṣe yìí tọ́lọ̀ ń gbé sípò ńlá lágbàáyé táwọn tó máa wò yín kó pé who are these people? Àwọn wo lélẹ̀ tó ń ṣe ẹ̀sìn mùsùlùmí bíi tiyín tó wà ní ipò ńlá ní UN organization ní àwọn ipò ńlá lágbàáyé ìjọba Yorùbá gan táwọn tó ń wò yín pẹ̀lú rádaràdà tẹ̀ ń fẹ̀sìn ṣe yìí. Àwọn ọ̀dọ́ tẹ́ kó jọ tó yẹ kẹ́ máa sọ fún wọn pé báyìí lèèyàn ṣe máa ń múra sílẹ̀ dọjọ́ ọ̀la èèyàn, báwọn ṣe máa wá sọ́sọ́ mi la máa ṣépè fún yàn tí wọ́n máa dún kòkò pé ìwọ tó bá ti ṣẹ̀ sí wọn a máa yín ẹ lọ́rùn ni a máa hẹ́ lè mọ́ ní nǹkan tẹ́ ń gbé sí wọn nínú yẹn. Ẹ wà àwọn ọmọ Ìgbò tí Ìgbò bá ní bísínẹ̀sì kan wọ́n máa kó gbogbo àwọn ọmọ fámìlì ẹ̀ wá láti fíléèjì wọn á kó wọn sákàtà tó bá ti train wọn bí ọdún kan á mú sọ pé òun gba ṣọ́ọ̀bù fáwọn náà àwọn náà máa wà independent on their own. Fún àdọ́jọ́ là ń sìn bí Ọlọ́run wá padà gbé agbára fún Ìgbò jù báyìí lọ even economically Ìgbò ló ń lù lọ́lọ́run gbé agbára economy orílẹ̀-èdè wa fún. Ẹ wá máa fẹsẹ̀ jẹlẹ̀ kiri nígbà tó pé ẹ̀yin ń gbin nǹkan tó yẹ kẹ́ gbè sínú àwọn youth yín nísìn àwọn ọmọ tó yẹ ká máa ronú báwọn náà ṣe máa jẹ́yàn lọ́la nǹkan tẹ́ ń gbè sínú ni pé ẹni tó bá ti ṣe ẹ̀sìn wa ẹ kórìíra ẹ má bà rẹ́ ẹ̀rí gẹ́gẹ́ bí ọ̀tá yín. Ṣùgbọ́n aráàbù tí ẹ̀sìn ti wá àwọn òsì balabalẹ̀ bí lè àtọ́mọ aráàbù bá jí bó ṣe máa lọ síbi business ẹ̀ ló ń ro anábì òkè sọmọ Yorùbá tẹ́wà jẹ́ mùsùlùmí kan nílẹ̀ Yorùbá tẹ́wà fẹ́ gbé ẹ̀sìn mùsùlùmí sórí gan ju ibi tí wọ́n ti introduce ẹ̀sìn yẹn lọ. Kí ló ń ṣẹlẹ̀? ẹ̀yin pípù yẹn ṣọ́ra yẹn nìkan kọ́ nílẹ̀ Yorùbá ẹ̀já sòótọ́ ọ̀rọ̀ fúnra wa náà táwọn kan bá ń dákẹ́ kì í ṣe pé wọ́n ń bẹ̀rù yín náà. So tẹ́ bá ti ṣe bálabàlá yín bá ti ń pọ̀ jù àwọn máa jáde fún yín o. So ẹ̀yin nìkan kọ́ nílẹ̀ Yorùbá so ẹ jẹ́ kó gun mi ẹ jẹ́ kó gun sí nílẹ̀ Yorùbá ẹ má dọ̀mí àlàáfíà àwùjọ wa rú. Ẹni tó bá fẹ́ sẹ̀sìn kó sẹ̀sìn nínú gbọ́dọ̀wọ́ sẹ̀sìn kó fi tún àwùjọ ṣe kí láwọn fani ẹ̀sìn tó ní ọ̀sìn tó ń pè fógun lójoojúmọ́ tó ń pè fún bí nǹkan sí máa dàrú. Mo rò pé ẹ̀sìn yẹn ó yẹ kẹ́ máa fi wá àlàáfíà sáwùjọ wa ni. So tó wá ti pẹ́ fẹ́ máa fi affect ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá tó kù nígbà fún yín o agbọ́rọ̀ ẹ̀sìn tì lọ́yẹ́ pé ó níbi tó ti gbóyún ọ̀pọ̀lọpọ̀ yín wá tẹ̀kàn wọn parọ́ pọ́mọ Yorùbá ní so a máa padà máa wú gbogbo ẹ̀ jáde o. Adémọdé ní orúkọ mi ẹ bá mi share fídíò yìí alákẹ́tà àti ẹ̀ṣọ́gbà tí Tolúwo náà gbé obìnrin kan wá láti north ni tó bá yá àwọn ọmọ tí ẹ̀ náà bá padà bí fún wa báyìí àwọn ẹni máa padà máa ṣe bálabàlá ńlẹ̀ Yorùbá tó dé àtọ̀ tó dàpọ̀ kì í sáà ojúlówó àtọ̀ Yorùbá ẹ bá mi share fídíò yìí jáde ó dàbọ̀.